mo kí wa pé a kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́tọ́ ti láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì ti Àrólé Baba 1010 TV2 níbi tá a ti ṣe bẹ́ẹ̀ múròyìn wá lájọ balẹ̀ bí nǹkan ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé ìbójútó fún òwò ojú náà ò ní fọ́ ètí tẹ̀sí fẹ́ gbọ́ etí náà kò nídìí láṣẹ lọ́wọ́ Elédùmarè agara kìlé níṣẹ́ Elédùmarè agara ò ní dá mi àyànfẹ́ bẹ́ẹ̀ ni kò ní dẹ́yìn tẹ́ ìjọ́rò ìfẹ́ wa ìròyìn fún tásìkò yìí onílàyànfẹ́ Elédùmarè tún ṣe bẹ́ẹ̀ tó mú aṣojú mọ́ màwòrán àti tí gbọ́ wa ṣe bí kókó oníròyìn lákọ̀ọ́kọ́ máa pẹ̀kẹ́lù ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ oníròyìn náà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti yẹ Wike lọ́wọ́ wò lórí àwọn ìgbésẹ̀ rẹ̀ pẹ̀lú bó ṣe ṣe bẹ́ẹ̀ gbé àgádágodo ńlá ti àwọn iléeṣẹ́ kọ̀ọ̀kan lórí ìlú ilẹ̀ yìí tí ń ṣe Àbújá. Ó ní kí Wike fún àwọn ènìyàn náà lórí ọ̀fẹ́ ọjọ́ 14 ṣáájú sí i. Ẹgbẹ́ òṣèlú PDP ti ń kú lọ báyìí o yóò sì kú tán bí wọ́n bá ṣe bẹ́ẹ̀ láti kọ̀ láti máa sún ipò láàrin ẹkùn kan sí ẹkùn kejì. Ọmọlé ìgbìmọ̀ asòfin tẹ́lẹ̀ ló sọ èyí di mímọ̀. Àwọn Fúlàní darandaran náà tún ti ṣe bẹ́ẹ̀ ya wọ abúlé kan ní ìpínlẹ̀ Imo báyìí. Wọ́n yìnbọn lu arábìnrin kan nínú ìkọlù ọ̀hún lẹ́yìn bíi ọjọ́ 9 sẹ́yìn tó ṣekú pa ènìyàn 2 míì. Ìpínlẹ̀ Ògùn ni mo lọ báyìí o níbi tí ọwọ́ ti tẹ àwọn ajínigbé àti àwọn ọ̀daràn mìíràn tó ń domi àlàáfíà ìpínlẹ̀ náà rú ní ìpínlẹ̀ Ògùn. Kò dín ní ènìyàn 7 tó ti ṣe bẹ́ẹ̀ jáde láyé báyìí lẹ́yìn tí ọkọ̀ tirẹ́là tó kó ọ̀pọ̀lọpọ̀ sìmẹ́ǹtì tó wó lulẹ̀ ní ìpínlẹ̀ Benue. Ọ̀rọ̀ ti dogun dọdẹ báyìí ò ní ìpínlẹ̀ Kwara níṣe ní òmò àrùn gbóná gidigidi báyìí pẹ̀lú báwọn ọ̀dọ́ ìlú náà àti àwọn ọlọ́pàá bá ṣe gbéná wojú ara wọn. Níparí ìròyìn, àwọn báńdíìtì ó ní èdè àìyedè bẹ́ sílẹ̀ láàrin ara wọn ò níṣe náà ṣekú para wọn ní ìpakúpa nínú igbó ní ìpínlẹ̀ Zamfara. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ báyìí. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti yẹ Wike lọ́wọ́ wò lórí àwọn ìgbésẹ̀ rẹ̀ pẹ̀lú bó ṣe gbé àgádágodo ńlá ti àwọn iléeṣẹ́ kọ̀ọ̀kan l'Àbújá. Ó ní kí Wike fún àwọn ènìyàn náà lórí ọ̀fẹ́ ọjọ́ 14 ṣáájú sí i. Láti ẹni tó jẹ́ adarí fún ìjọba ilẹ̀ Àbújá lórí ọ̀rọ̀ ilẹ̀ ní olú ilẹ̀ tí í ṣe Àbújá ìyún Chijioke Nwankwo-Eze ó ní ó mà ṣe bẹ́ẹ̀ fi ìròyìn náà léde lẹ́yìn tí ìròyìn jáde lánàá òde yìí tí í ṣe ọjọ́ 26 oṣù karùn-ún ọdún tá a wọ̀ yìí níbi tí àwọn alámòjútó olúlulẹ̀ yìí tí í ṣe Àbújá náà ti ṣe bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbé àgádágodo ti iléeṣẹ́ àti títí àwọn olókoòwò èyí tí òǹkà gbogbo ẹ̀ tó jẹ́ 4,794 tí wọ́n ṣe ní àlàyé pé wọ́n ti jẹ owó àjẹ́lẹ̀ ilẹ̀ tí wọ́n ṣe bẹ́ẹ̀ yálò láti bí ọdún 10 sí ọdún 43 sẹ́yìn nínú èyí tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ bí àgádágodo ńlá ti àwọn iléeṣẹ́ aládàáni àti ti ìjọba àpapọ̀ tó fi mọ́ ti sẹkítẹ́rìàtì fún ti ẹgbẹ́ òṣèlú PDP ní Àbújá. Wàyí o níṣe ni Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti wá ṣe bẹ́ẹ̀ jírẹ̀ bẹ́ẹ̀ tó sì ti pàṣẹ fún Nyesom Wike tó jẹ́ mínísítà tó ń rí sọ̀rọ̀ olú ilẹ̀ yìí ti ṣe Àbújá wípé kí wọ́n ṣe bẹ́ẹ̀ yọwọ́ kúrò nínú wọ́n sì gbé àgádágodo ti àwọn iléeṣẹ́ ọ̀hún àti sẹkítẹ́rìàtì ní Àbújá wípé ká fún àwọn ènìyàn náà ní ọjọ́ 14 kí wọ́n fi wá owó tí wọ́n jẹ láti fi san fún àwọn alámòjútó olúlu ilẹ̀ yìí tí ń ṣe ti Àbújá gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé pé àwọn tí àárín gbùngbùn ní Àbújá ni wọ́n yóò san owó ìtanràn lẹ́yìn tábà tó ti san owó tí wọ́n jẹ tán èyí tó pè ní mílíọ̀nù 5 náírà nígbà tí wọ́n sì tún ṣe ní àlàyé pé ṣẹlẹ̀ àwọn tó ń gbé ní agbègbè Maitama Asokoro Wusetu àti Busape làwọn yóò san mílíọ̀nù 3 náírà bẹ́ẹ̀ náà ni ti àwọn tó wà ní Wuse 1 àti Gariki 1 Gariki 2 làwọn ènìyàn náà wọ́n san mílíọ̀nù 2 gẹ́gẹ́ bí owó ìtanràn lórí ọ̀rọ̀ náà tó wà ní ilẹ̀ báyìí. Just
Yes, Abba. See, can we take the seat? Let's take it. Ẹgbẹ́ òṣèlú PDP tí ń kú lọ wò yóò sì kú tán fínfín tán bá kọ̀ láti máa sún ipò láàrin ẹkùn kan sí ẹkùn kejì. Ọmọlé ìgbìmọ̀ asòfin tẹ́lẹ̀ ló sọ èyí di mímọ̀. Ọmọlé ìgbìmọ̀ asòfin tẹ́lẹ̀ ní Àbújá tó tún jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn ènìyàn ẹgbẹ́ òṣèlú PDP Tajudeen Yusuf olómọ̀ṣẹ́ àlàyé ọ̀rọ̀ lásìkò tí wọ́n ṣe bẹ́ẹ̀ gbà á lálejò lórí móhùnmáwòrán Channel níbi tá ti ṣe bẹ́ẹ̀ fi ọ̀rọ̀ wá lẹ́nu wò nípa tí ń ṣẹlẹ̀ ní làásìgbò nínú ẹgbẹ́ òṣèlú PDP pẹ̀lú bí nǹkan ò ṣe fẹ́ bẹ́ẹ̀ tí kò fi ara rọ̀ nígbà tí yóò máa ṣe àlàyé ọ̀rọ̀ ó sọ dímọ̀ wípé sẹ́rí ẹgbẹ́ òṣèlú PDP ó ti ń ṣe bẹ́ẹ̀ jọ àjórẹ̀yìn tí iná rẹ̀ sì ti ń kú lọ òní tó sì lè jí dìde òní kí àwọn ènìyàn nínú ẹgbẹ́ òṣèlú náà ká tẹ̀lé òfin àti ìlànà nínú ẹgbẹ́ ọ̀hún nípa pé kí wọ́n máa ṣe bẹ́ẹ̀ sún ipò láti ẹkùn kan sí ẹkùn míì oníṣẹ́rí ìṣe àṣìṣe èyí tán sí lọ́dún 2023 òní ó burúkú jùlọ tó sì ṣe àkóbá ńlá fún ẹgbẹ́ òṣèlú ọ̀hún pẹ̀lú bá ṣe ní kò yẹ kí wọ́n gbé ipò ààrẹ fún ẹni tó jẹ́ olùdíje sí ipò ọ̀hún nínú Alhaji Atiku Abubakar tó wá láti nọ́ọ̀tì tí ń ṣe àríwá orílẹ̀-èdè Nàìjíríà ó ní níṣe ló yẹ kán gbé fún àwọn táwọn wá láti gúúsù ilẹ̀ yìí wọ́n ní ṣùgbọ́n wọ́n fi àkẹ́kọ̀ọ́rí wọ́n sì dọ́gbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí wọ́n fi gbé fún àwọn tó wá láti nọ́ọ̀tì ó ní ìbẹ̀rẹ̀ gbogbo wàhálà òun gan-an òun lélẹ́yìí o tó sì di èdè àìyedè àti làásìgbò nínú ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n sì ti rí yanjú títí di àkókò yìí ó ní tí wọ́n bá wá fẹ́ kí ẹgbẹ́ òṣèlú náà kó tẹ̀rì kó sì parẹ́ pátápátá níṣẹ́ ní ká tó tẹ̀lé irú ìgbésẹ̀ tán gbé ní ọdún 2023 lásìkò ètò ìdìbò onítàbá ilé ìṣẹ̀lẹ̀ yìí ẹ gbàgbé ẹgbẹ́ òṣèlú PDP ó ti kú tán fínfín nù ẹ jẹ́ mú fídíò rẹ̀ wá kó mọ̀ jẹ́ kúnrẹ́rẹ́ ìròyìn náà. The PDP is a dying party. Really? Yes. You see, the Bible says the wages of sin is death. So the PDP is dying because it committed a mortal sin in 2023. And I cannot say this enough. When the PDP jettisoned zoning in the build-up to the 2023 presidential election, when it was supposed to see this ticket, presidential ticket to the south, which supposed to be his most consistent support base, and opted to pick a northern candidate in the person of Atiku Abubakar, the PDP committed a mortal sin. That sin, the wages of that sin is death. I don't see PDP surviving as a party beyond 2027. Really? What makes you think so? Because, you see, when Atiku happened to the PDP, it developed a wicked problem. So it was Atiku's ambition that killed the PDP effectively. So what Wike is simply doing is conducting his final rite of passage. And rightly so. Because the PDP committed a sin, a mortal one. And unfortunately, the party has not repented of that sin. And Wike is like the undertaker, taking it to the burial ground. He may not have intended to be an undertaker. But you see, there are causes and effects. Actions come, to every action, there is an equal and opposite reaction. Ẹ káàbọ̀ padà. Àwọn Fúlàní darandaran náà mà tún ṣe bẹ́ẹ̀ ya wọ abúlé kan ní ìpínlẹ̀ Imo wọ́n yìnbọn lu arábìnrin kan nínú ìkọlù ọ̀hún lẹ́yìn ọjọ́ 9 sẹ́yìn tí wọ́n ṣekú pa ènìyàn 2 ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìpínlẹ̀ náà. Abúlé tó pè ní Agwa ní ìjọba ìbílẹ̀ Ògùtà ní ìpínlẹ̀ Imo ní ìṣẹ̀lẹ̀ láabi tó ti wáyé pẹ̀lú bá ṣe ní àwọn Fúlàní darandaran èyí tí wọ́n ṣe bẹ́ẹ̀ tó kọjú ìjà sí wípé kí wọ́n má daran ní agbègbè àwọn mọ́ lẹ́yìn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ níbi ọjọ́ 9 sẹ́yìn níbi tí àwọn Fúlàní ọ̀hún láti ṣe bẹ́ẹ̀ ya wọ inú oko àwọn àgbẹ̀ tán ba èrè oko bíi ọ̀gẹ̀dẹ̀ ẹ̀gẹ́ àgbàdo àti oríṣiríṣi àwọn èrè oko míì tí wọ́n kó màálù wọn tán kó wọn jẹko tán sì tẹ gbogbo inú oko náà tán tẹ̀ báṣubàṣu èyí tó dá gbèsè ńlá sáwọn àgbẹ̀ náà tó dá sí wọn lọ́rùn èyí tó bí èdè àìyedè láàrin wọn níbi táwọn Fúlàní darandaran ọ̀hún tá ti ṣekú pa ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn níbi tá ti rí ọmọ ìyá méjì ní inú ìlú ọ̀hún.
wàyí o lásìkò tí wọ́n tún fẹ́ máa padà lọ sí ilẹ̀ ibòmíì ó ní wọ́n tún ṣe ní àlàyé pé wọ́n gba abúlé àgúà ní ìjọba ìbílẹ̀ Ògùntà yìí wọ́n gba ibẹ̀ kọjá lọ́jọ́ ajé tí ń ṣe Monday ọjọ́ 29 nínú oṣù táwọ̀ yìí tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní yìnbọn ní kólekóle níbi tí ìbọn ọ̀hún tó ti ba arábìnrin kan ìtàn níbẹ̀ ní ẹsẹ̀ kan ayé tó ń ti ẹsẹ̀ kan ọ̀run báyìí àwọn olùgbé agbègbè náà ó ní wọ́n ti rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba ìpínlẹ̀ Imo lábẹ́ aláṣẹ àti olùdarí gómìnà Hope Uzodinma wípé ẹ ti sùnjù lórí ọ̀rọ̀ yìí ẹ má jẹ́ káwọn Fúlàní darandaran kan bà dúkìá àti ẹ̀mí wa kan fi ṣòfò mọ́ kẹ́ tètè báwọn gbé ìgbésẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà. ọ̀rọ̀ ti wá di ìpínlẹ̀ Ògùn níṣẹ́ lọ́wọ́ ti bá àwọn ajínigbé àti àwọn ọ̀daràn míì tán jẹ́ ọ̀daràn tán domi àlàáfíà ìpínlẹ̀ náà rú. iléeṣẹ́ ọlọ́pàá ti Assistant Inspector General of Police AIG Zone 2 tó wà ní Oníkàn onímọ̀mọ̀ ti ṣe gudugudu méje tó ti yàyà mẹ́fà pẹ̀lú bá ṣe ṣe ní àlẹ́ pé wọ́n fi páńpẹ́ òfin gbé àwọn afurasí tó jẹ́ ọ̀daràn paraku nípa ìwà ìdigunjalè àti ìjínigbé tó tún fi mọ́ ẹgbẹ́ òkùnkùn ṣíṣe ní ìpínlẹ̀ Ògùn náà níbi tó ti dárúkọ Dámiláre Babátúndé ẹni 30 ọdún, Fatai Ìṣọ̀lá ẹni ọdún 25, Ṣẹ́gun Ahmed ẹni ọdún 28 èyí tí wọ́n ní ọwọ́ ba àwọn ènìyàn náà ní ọjọ́ 8 nínú oṣù karùn-ún ọdún tí a wà yìí nínú ọjà Sábó tó ń bẹ ní Eléwéran ní Abẹ́òkúta tí ń ṣe ìpínlẹ̀ Ògùn lásìkò tó ń gbìyànjú láti lọ ṣe ìwà ìdigunjalè gẹ́gẹ́ bí ìṣe wọn. Bákan náà ní ọwọ́ bá Abíọ́dún Ọlárẹ̀wájú èyí tó náà sì jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wípé ẹni ọdún 55 èyí tí ọwọ́ bò wọ́n ní Onígbẹ̀dù Ewékòró ní ìpínlẹ̀ Ògùn ọ̀hún gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé pé àwọn ènìyàn náà ó ní wọ́n jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ pé níṣe ni àwọn lọ́wọ́ nínú ìjínigbé ọmọ orílẹ̀-èdè China méjì èyí tí orúkọ wọn jẹ́ Liang Bingjia àti Chen Wen Guang èyí tí wọ́n ní wọ́n jí wọn gbé nínú oṣù kẹjọ ọdún tí a lò sẹ́yìn ní ọjọ́ 11 níbi tá sì ti béèrè fún mílíọ̀nù lọ́nà 30 náírà 30 mílíọ̀nù náírà gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀ tó gbà lọ́wọ́ àwọn ènìyàn náà ṣáájú kí wọ́n tó tú wọn sílẹ̀. Bẹ́ẹ̀ náà tó jẹ́wọ́ wípé ọ̀gọ̀rọ̀ ìwà láabi làwọn ti wù sẹ́yìn nípa ìdigunjalè àti ìfipá báwọn ènìyàn láṣepọ̀ ní ìpínlẹ̀ Ògùn ọ̀hún. Àwọn ohun ìjà olóró tó bá lọ́wọ́ wọn ó ní ìbọn àti ọta ìbọn tó fi mọ́ ọ̀kadà bàjáàjì èyí tán lò àti oríṣiríṣi àwọn nǹkan míì tó bá ní àkàtà àwọn oníṣẹ́ láabi ọ̀hún. Wàyí o iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti wà ní gbàgà àtìmọ́lé báyìí o tó sì ń ràn àwọn lọ́wọ́ lórí ìwádìí lẹ́yìn ìwádìí àwọn kọ́ ilé ẹjọ́ yóò gbà wọ́n ló ń tẹ̀. Kò dín ní ènìyàn 7 tó ti ṣe bẹ́ẹ̀ jáde láyé báyìí lẹ́yìn tí ọkọ̀ tirẹ́là tó kó sìmẹ́ǹtì tó wó lulẹ̀ ní ìpínlẹ̀ Benue. Òpópónà Katsina Alase Zaki Biam ní ìpínlẹ̀ Benue ní ìṣẹ̀lẹ̀ láabi eléyìí ti wáyé pẹ̀lú bó ṣe ní ọkọ̀ tirẹ́là ńlá kan èyí tó kó ọ̀pọ̀lọpọ̀ sìmẹ́ǹtì èyí tí òǹkà rẹ̀ tó jẹ́ 600 nínú ibi tí ó tún ti kó àwọn ènìyàn 15 people níbi tí wọ́n ti wà ní inú ọkọ̀ ọ̀hún tí wọ́n sì ṣe ní àlàyé láwọn tí ọ̀rọ̀ sojú wọn wípé lásìkò tí ẹni tó wa ọkọ̀ tirẹ́là náà tó gbìyànjú láti pẹ́ ọwọ́ fún kòtò giriwo tó ń bẹ ní ojú òpópónà ọ̀hún ó ní ó ṣe bẹ́ẹ̀ tó jáwọ́ sílẹ̀ tí ọkọ̀ tirẹ́là náà tó sì yí lulẹ̀ níbi tí ó ti ní ènìyàn 7 lára àwọn ènìyàn tájọ wà nínú ọkọ̀ náà ó ní wọ́n gba èkúrújẹ lọ́wọ́ ẹbọra bí kì í bá ṣe pé báwọn ènìyàn ṣe tètè ṣùgbà wọn tá sì tètè dé síbi tí ìṣẹ̀lẹ̀ ohun ti ṣẹlẹ̀ níṣẹ́ làwọn tó kù náà wọ́n bá gba èkúrújẹ lọ́wọ́ ẹbọra ṣùgbọ́n wọ́n ní àwọn 2 ó ní orí kó yọ láì fi ara pa bí ti ń wù kó mọ ṣùgbọ́n àwọn tó kù wọ́n ń bẹ ní ilé ìwòsàn tó ń gba ìtọ́jú lọ́wọ́ nígbà tán àwọn 7 náà ti ṣe bẹ́ẹ̀ papòdà báyìí. Ọ̀rọ̀ ti dogun dọdẹ báyìí ò ní ìpínlẹ̀ Kwara níṣe ní nǹkan ò fararọ mọ́ ní ìlú Òmùaran pẹ̀lú bí àwọn ọ̀dọ́ àti àwọn ọlọ́pàá ṣe gbéná wojú ara wọn ní ìpínlẹ̀ ọ̀hún. Nílùú Òmùaran tí ń ṣe ìjọba ìbílẹ̀ Ìrẹ́pọ̀dùn ó ní ìṣẹ̀lẹ̀ láabi eléyìí ti wáyé báyìí pẹ̀lú bí ìdàrúdàpọ̀ àti ìjàgboro bó ṣe ń lọ lọ́wọ́ níbi tí ẹ̀mí ènìyàn 2 lákọsílẹ̀ tó ti ṣe bẹ́ẹ̀ bá ìṣẹ̀lẹ̀ náà lọ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ dúnmọ̀ wípé àwọn ọlọ́pàá yẹn wà ní anti-kidnapping ó ní wọ́n kó wá sínú ìlú ọ̀hún láti máa ṣe ìwádìí àwọn ajínigbé ṣùgbọ́n tán lo àsìkò náà láti ṣe agbára lò níbi tán ni wọ́n kó àwọn ọ̀dọ́ lọ sí àtìmọ́lé tó sì béèrè fún owó gọbọi kí wọ́n tó lè tú àwọn ènìyàn náà
náà sílẹ̀ èyí tó mú kí inú bí àwọn ọ̀dọ́langba ní inú ìlú láti fi ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn níbi tá ti ṣe bẹ́ẹ̀ dáná sun táyà ní ojú òpópónà wípé àwọn kò fẹ́ irú ìwà èyí tí àwọn agbófinró ọ̀hún èyí tí wọ́n wù ṣe bẹ́ẹ̀ sọ aláàbò la pè yín kí ló dé tẹ́ wá fẹ́ mọ́ ní wá lára àti bí ọ̀rọ̀ yìí ó ní wàhálà ti bẹ́ sílẹ̀ tó sì ti wá padà di ogun báyìí níbi tán ti ní àwọn agbófinró náà wọ́n kọjú ìjà sí àwọn ọ̀dọ́langba tó sì bẹ̀rẹ̀ sí ní yìnbọn ní kólekóle ọ̀pọ̀lọpọ̀ fídíò tó ń ṣe àfihàn ìṣẹ̀lẹ̀ ọ̀hún òun la kó wá sórí móhùnmáwòrán ṣùgbọ́n àní láǹfààní láti fi ohùn sí inú fídíò ọ̀hún látàrí bí ìró ìbọn bó ṣe ń dún ní kólekóle pẹ̀lú òfin àti ìlànà tó dé wá lórí ìkànnì YouTube ṣùgbọ́n báyìí o níṣe ni ènìyàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ náà ti gbé èkúrú jẹ lọ́wọ́ ẹbọra nínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún fídíò rẹ̀ ń kọ́ ẹja ṣe àfihàn rẹ̀ báyìí. Wọ́n dé. They don't come. Ó ti di wa. Ẹ káàbọ̀ padà níparí gbogbo ìròyìn ẹ̀fúnni àti èdì olóbọ́sàárín àwọn agbésùmọ̀mí ikọ̀ báńdíìtì pẹ̀lú bá ṣe ṣe bẹ́ẹ̀ dojú ìjà kọ ara wọn nínú igbó ní ìpínlẹ̀ Zamfara wọ́n sì para wọn nípakúpa. Inú gbọ́tàpẹ̀ ní Gàhórì ní ìpínlẹ̀ Zamfara ní èdè àìyedè ti bẹ́ sílẹ̀ láàrin àwọn báńdíìtì ìtàjẹ́ agbésùmọ̀mí gẹ́gẹ́ bí ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Bakafin wọ́n ti fi sójú òpó ayélujára rẹ̀ ètò wà lára àwọn ẹ̀ṣọ́ aláàbò wọn ní sí ìwà ìgbésùmọ̀mí ní gbogbo ilẹ̀ Haúsá náà ìrònú ṣe ní àlàyé wípé nínú igbó ọ̀hún ó ní àwọn báńdíìtì náà ti dojú ìjà kọ ara wọn níbi tá sì ti ṣekú pa ọ̀kan gbòógì lára àwọn báńdíìtì ètò orúkọ rẹ̀ ń jẹ́ Nasiru Bingiyal èyí tí wọ́n ní ó ń da gbogbo agbègbè ìjọba ìbílẹ̀ Sàfé tó ń dà á láàmú tó sì ti ṣe bẹ́ẹ̀ jí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn gbé ní ìjọba ìbílẹ̀ ọ̀hún ohun tó ṣokùnfà èdè àìyedè ọ̀hún ó ní ìwà ìwọ́jù ní èmi ojú ọ́ ìwọ èyí tí wọ́n ní ó dá wàhálà sílẹ̀ láàrin àwọn oníṣẹ́ aláàbí méjèèjì ọ̀hún tó sì dojú ìjà kọ ara wọn báyìí. Dídùn kó pọ̀ ṣókí oní ọbẹ̀ oge mọ́dẹ̀mọ́dẹ̀ fi lè kọjá ìpéǹpéjú ìròyìn yóò jù báyìí lọ fún ti àsìkò yìí ṣùgbọ́n kí n tó máa lọ kókó tí mo mẹ́nu bà ẹ̀jẹ̀ ń pẹ̀kẹ́lú lẹ́ẹ̀kan sí i. Wọ́n mú wá pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti yẹ Wike lọ́wọ́ wò lórí àwọn ìgbésẹ̀ rẹ̀ pẹ̀lú bó ṣe ń gbé àgádágodo ńlá ti àwọn iléeṣẹ́ àti tàládàáni ní olú ilẹ̀ tí ṣe Àbújá ibi tó ti pa láṣẹ pé kó fi àyè sílẹ̀ fún odidi ọjọ́ 14 fáwọn ènìyàn náà. Ẹgbẹ́ òṣèlú PDP náà ni ó ti ń kú lọ báyìí tí yóò sì kú tán bí wọ́n bá kọ̀ láti máa sún ipò láàrin ẹkùn kan sí ẹkùn kejì ọmọlẹ́gbìmọ̀ aṣòfin wọn la ní ó mú eléyìí wá. Bẹ́ẹ̀ la sọ di mímọ̀ wípé àwọn Fúlàní darandaran náà tún ṣe bẹ́ẹ̀ ya wọ ìlú ní ìpínlẹ̀ Imo níbi tán ti ṣe bẹ́ẹ̀ yìnbọn lu arábìnrin kan lẹ́yìn ọjọ́ 9 tí ìṣẹ̀lẹ̀ míì tó tún ṣẹlẹ̀. Ìpínlẹ̀ Ògùn lá ní ọwọ́ ti tẹ àwọn ajínigbé àti àwọn ọ̀daràn míì ní ìpínlẹ̀ ọ̀hún tán da omi àlàáfíà agbègbè náà rú. Ènìyàn 7 ni ìròyìn sọ dímọ̀ wípé wọ́n ti padà jáde láyé ní àsìkò tí ọkọ̀ tírélà tó kó ọ̀pọ̀lọpọ̀ sìmẹ́ǹtì tó wó lulẹ̀ ní ìpínlẹ̀ Benue. Àmọ́ pé ogun ló bẹ́ sílẹ̀ ní ìlú Òmùaran láàrin àwọn ọ̀dọ́langba àti àwọn ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún.
níparí ohun gbogbo níṣe ni àwọn bandits dojú ìjà kọ ara wọn ní inú igbó lásìkò tó ń jà sí ìwọ́jú ní èmi òjò ní ìpínlẹ̀ Zamfara. Títí di àkókò tá a tún padà máa mú ìròyìn míì wá lóní yanturu, orúkọ mi ò ní yí padà, àyànfẹ́ Elédùmarè òun náà lèmi jẹ́, èmi ní mọ̀ wá ẹ̀yin náà ní sì mọ̀ bá. Ó dàbọ̀.